àbí mímọ̀ téèyàn ò bá máa ń pẹ́ èèyàn kì í dá sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀. nǹkan kan ní ń gbé nínú nípa àwọn ahlu la ilaha illallah wa nahnu ahlu la ilaha illallah. Ayakumullah. tí ń fẹ́ wí tí ń fẹ́ sọ tipẹ́ tọ́lọ́ wọn ò fọ ààyè gbà tí ò fi ọ̀nà gbà ọ wá ti bi kàsídà yẹn wọlé. Naam. àìmọ̀ wọn ara ẹni kò sí tí ò lè fà fúnni. Allah. ìmáàmù náà kò mọ bá ara rẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu àwọn ẹni ọlọ́run tẹ́lẹ̀ wọ́n ní laysal yatimu alladhi. ليس اليتيم الذي قد مات والده بل اليتيم يتيم العلم والأدب الذي قد مات والده. ẹni tí bàbá rẹ̀ bá papòdà tó kú tó ṣaláìsí. ليس اليتيم kì í ṣe òun ní kọ́kọ́ ní pàtó ní ọmọ òrukàn. بل اليتيم. ṣùgbọ́n àwọn kan tó ń bẹ nínú ayé wọ́n lè ní bàbá tó sì dájú pé ọmọ òrukàn ni wọ́n. يتيم العلم والأدب. yatimul ilmi níbi ṣíṣàfẹ́kù mímọ̀ lára rẹ̀. والأدب. àti ṣíṣàfẹ́kù ẹ̀kọ́ lára ẹ̀. ohun ni tó ṣẹlẹ̀ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́. أحياكم الله الكريم. ó pàdánù mímọ̀. ó pàdánù ẹ̀kọ́. bí a bá pàdánù eléyìí ògidì ojúlówó ọmọ òrukàn. بل اليتيم يتيم العلم والأدب. àfáà tí wọn bàbá wa ló mẹ́nu bà ipe tí wọ́n kọ ló ní kọ̀sídà ni ó ní ẹbọ ni kò dáa. ẹnu tí ẹ lọ́hùn. lé ẹni ọmọ ìmáàmù yìí kì í ṣe gbogbo òkè kọ́lé yẹn máa ń gùn. Ahyakumullah. èèyàn gùn òkè míì kò ní dídàdì tí ó fi wálẹ̀. Salam. kàsídà tí ó ń sọ̀rọ̀ lé lórí òun náà ni tí bàbá sọ pé yá. Ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi. Ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi. أنت يا مختار. أنت يا مختار مستندي وإليك اليوم منقلبي. wọ́n ní tí wọ́n pè é ẹ bá rí wọn àwọn tí wọ́n dá tí wọ́n ṣe àzíkìrì ni yóò máa wọ̀ yín lára tí wọ́n bá ń lo banderisi wọ́n máa wọ bẹ́ẹ̀ kẹ̀sì ẹ̀yin náà inú yóò máa dùn ẹ́ máa lọ náwó fún wọn ṣé wọ́n ní wọ́n ń fi àzíkìrì ṣàgbé ni. Ahyakumullah. ṣé wọ́n náà ń fi àzíkìrì ṣàgbé ṣé irun tí wọ́n ń kí àti tí mo tó ń kí fáwọn èèyàn ṣé wọ́n fi ń ṣàgbé ni. Assalam. ṣe bí gbogbo èèyàn kọ́ ló dàbí ìwọ. Ahyakum. gbogbo èèyàn kọ́. ipò òsì túmọ̀ sí pé kéèyàn ní làákàyè. Ahyakumallahul karim. kéèyàn máa bẹ nípò kan kò túmọ̀ sí pé èèyàn lẹ́kọ̀ọ́.
yóò sọ mí náà yóò sì sọ jam. bàbá wa inú kálùwà ni bàbá wa wà. Sheikh Nasiru Kabara. Radiyallahu ta'ala anhu. Ye si kakana Sheikh Abdulaziz Olongo. Radiyallahu ta'ala Ye anhu. mi kaɗansa Alifa Tajuddin Gamalan na Kabara. Ya koya cewa ya bar mishi a duniya da lahira. Kaya bàbá mi ló mú bàbá mi dọ́dọ̀ bàbá wa Sheikh Nasiru Kabara pé mo fà á lé ẹ lọ́wọ́. Yakumullah. Àtayé àtàlùkíámà àtòkú ẹ̀ àtàyé ẹ̀ mo fà á lé ẹ lọ́wọ́. Ni wọ́n fi ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ bàbá náà ni wọ́n bá wa sí. Ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Yakumullah. Ọ̀rọ̀ tí ó wu yìí létí tí ó sì bá làákàyè mu ló tẹnu ìmáàmù yẹn jáde. Ní kàṣíyìdá ni. Ya Rasulallahi. Nínú àlùwà ni bàbá àti bàbá fi tọ́lọ̀ ń fi wọ́n rí ó ní tọ́lọ̀ ń fi hàn wọ́n nípa ànábì àwọn rí ànábì Muhammad. Ẹ̀yin ilẹ̀ àìdọ́lọ̀ ohun yín mà ní òjẹ́ máa gba òdodo gbogbo ẹ̀yin àǹfà fitnatul Islam àìdọ́lọ̀ ohun yín mà ọ̀tọ̀ ní kéwù náà Ahyakumullah. ọ̀tọ̀ ní ìbáàdà ẹ̀wọ̀n làbọ̀rọ̀ máa pàǹkẹ́ papọ̀ mọ́ra wọn ẹlòmíì lẹ́sìn kò ní mímọ̀. Ẹlòmíì ní mímọ̀ kò lẹ́sìn. Ahyakumullah. Ẹlòmíì ní mímọ̀ ó sì lẹ́sìn. Naam. Bàbá wa lẹ́kàbára onímímọ̀ ni ẹlẹ́sìn ni. Radiyallahu ta'ala anhu. Bàbá náà ń parí hálùwà wọn lọ́rọ̀ ní kí ànábì kọ́ńrẹ́ ànábì. Sallallahu alayhi wa sallam. Wọ́n ṣàdúrà wọn ṣe gbogbo ẹ̀ tí bàbá sọ fún gbogbo ayé náà. Ẹni tí ó gbà yóò gbà ni ẹni tí ò ní gbà náà kò ní gbà ni. Yakumullah. Ṣùgbọ́n wọ́n á nílé jáde dáná fẹ́ jáde kó lọ́dọ̀ àwọn ìmọ̀lẹ̀ yẹn táwọn rí i pé eléyìí ò ṣe filẹ̀ làwọn wá fi wọ́n ní kàkà kọ̀sí tí iṣẹ́ wọn múra ẹ̀ lọ ọbẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ló ń wá ni. Allah. Ilhamiya ó ń wá ni. Ahyakumullah. Ya Rasulallah. Ya Rasulallah. Eré òjíṣẹ́ Ọlọ́run má fi mí lẹ̀ má lọ. Khudh biyadi. Ẹ̀kúnrẹ́ ànábì rírí ẹ tí mo rí ẹ ìmọ̀lẹ̀ ti kún mi má lọ dákun. Khudh biyadi. Ọwọ́ èmi Nasiru rẹ̀ gba ọwọ́ mi. وتداركني فأنت أبي. Tadarakini gbogbo ibi tó o bá lọ mímí náà débẹ̀. Gbogbo ibi o bá wọ̀ mímí náà wọbẹ̀. وتداركني فأنت أبي. Gbogbo ibi tó o bá kádàrá pé rí ànábì náà fẹ́ dé mú mi débẹ̀. فأنت أبي. Ẹnìkan tí dá síwájú ju rí ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ṣé kò sí sìgá sàmánì àbí kò sí tawasuli? حياكم الله. Ṣé kò sí sìgá sàmánì àbí tawasuli ni o sí? Àbí sìgá sà àti tawasuli só jẹ́bó? Èèyàn tí ẹ̀ ń ṣe ìsìgásà lára kèfèrí tọkàn rẹ̀ ń balẹ̀ kámá tí sọ pé ẹni ọlọ́ irú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èèyàn ní ìsìgásà pẹ̀lú kèfèrí tí nǹkan tọkàn ó sì padà balẹ̀ kámá tí wàá sọ pé
ẹni tó jẹ́ ni Ọlọ́run. ẹni tó jẹ́ ni Ọlọ́run tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run anabi Muhammad. sallallahu alayhi wa sallam anta ya mukhtaru mustanadi. ìrẹ́lẹ̀ ni ẹni tó lọ́n ṣàlẹ́ṣà jùlọ nínú gbogbo ẹ̀dá tó lọ́n dá. mustanadi. ìwọ náà ni mo farati ìrẹ́ anabi mo farati ìrẹ́ anabi náà ni mo farati. Wa ilé. ta ló tó láti farati. ṣé bá nàbì náà ni. sallallahu alayhi wa sallam. èwo lẹ́kọ̀ọ́ ń bẹ̀. èwo ni wọ́n sọ tí ò dá ń bẹ̀. anta ya mukhtar. èwo ni wọ́n fẹ́ fi kún èwo ló fẹ́ yọ kó ń bẹ̀. mustanadi. wa ilayka al-yawm. wa ilayka al-yawma munqalabi. munqalabi ilayka. ayakumullah. ìyá nẹ́bí wọ́n náà ni mo dojúkọ wọ́n náà ni mo tọ̀ wá. ilayka al-yawma munqalabi. ìjọ àdánbẹ̀ tó wá ní ẹbọ ni ìhun ni wọ́n bá máa kó rẹ̀ jáde padà kó rẹ̀ jáde padà. kó wàá sọ ọ̀nà tó gbà tó fi jẹ́ ẹbọ. at-tawassul wal-istighatha. هذا يجوزان لكل مسلم. حياكم الله. مهما كان. سلام كريم. kí ni eléyìí ló wá ń di pé ó ṣe gbá ó ṣe ẹnìkan náà ní torí pé gbogbo kàṣídà yẹn bó ṣe dáa tó múrí àáfà kan bẹ́ẹ̀ náà ni o ìyẹn náà ó mo tẹ̀sí rí pé bí làákàyè yẹn náà ṣe mọ́ ni yẹn ni bó bí làákàyè bí kàṣídà yẹn bó ṣe dáa tó àbí yẹn ni náà fi bàjẹ́ àìwọ́ náà nígbà tí ò bá yé ọ. Yakumullah. èwo ló bàjẹ́ tó báyìí nù làákàyè ìyóò lẹ́wà ìkan ní àná Muhammad kò sí bàbá ẹnìkan tọ́lọ́lọ́ ti sọ́nù sọ́tìlà àdábì kí ló dé tẹ́ ara bí n dara ayé láàmú báyìí èyí tí ní tẹ́ gọ̀ tó yìí kí ló dé báyìí kí ló dé pẹ̀lú wàhálà tẹ́ ń fà fúnra yín ṣé iná àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ètò olùkádìí bí ànábì náà lọ́nà ìyẹn Zaid bin al-Haris ó fẹ́ yàwó àbí bẹ́ẹ̀ kọ́ ó kọ́ yàwó ànábì fẹ́ kí ni wàá ní wàhálà gbogbo àwọn aráàlú kálukú ń sọ tiẹ̀ àmọ́ kọ́ máa sọ débi pé wọ́n padà rí bínú Ọlọ́run lọ́lọ́run fi dá wọn lákẹ́ pẹ̀lú àyà yẹn lẹ́yìn fún mọ́ wọ́n gbé ọlọ́tí ní ànábì ò ṣe bàbá ẹnìkan kò ṣe bàbá ẹnìkan ṣé inú orú ọ̀rọ̀ yìí ni ọlọ́run fi ní ma kana Muhammadun aba ahadin min rijalikum. gbogbo ẹ̀yàn ara ẹ̀yìn èèyàn gbogbo tẹ́ ń sọ nípa òjíṣẹ́ mi ẹrú mi àná Muhammad yẹn ما كان محمد أبا أحد من رجالكم. ó fẹ́yàwó kó o ṣe fẹ́yàwó ṣé ìdùnnú ṣé òun jẹ́ ọmọ nẹ́bí kọ́yì kì í ṣe ọmọ rẹ̀ ọmọ ìyàwó tọ́mọ bá fẹ́ ni bàbá ò gbọ́dọ̀ tó fẹ́ inú ṣẹ̀ríà. bẹ́ẹ̀ náà ni bàbá dín ìyàwó tí bàbá bá fẹ́ bí bàbá bá ó wà láyé o ó tún wà láyé o ọmọ ò gbọ́dọ̀ débẹ̀ mọ́. tó ti yẹ ṣẹ̀ríà nù lọ́lọ́run fi àyà yìí dá wọn lákẹ́. ما كان محمد أبا أحد من رجالكم. ibẹ̀ ayé yẹn alóhùn àmọ́ kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín sódì pé ọlọ́run ti fírí ẹ̀ ó ti ṣe rọ́dù fún àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ nípa Ànábì Muhammad làwọn náà fi dákẹ́. àwọn tó dákẹ́ pọ̀ ju àwọn tí ò dákẹ́ lọ àìdákẹ́ àwọn míì ló mú wọn ṣàgbákò. La ilaha illallah.
irú yẹn kan lè yọ máa mú wá sórí irú kọ̀sídà yìí irú yẹn kọ́ walakin Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ni. wa khataman nabiyyin. òun náà ni mo tún parí gbogbo àwọn ànábì mi kò sá ànábì kankan mọ́ lẹ́yìn tí àná Muhammad. wa kana Allahu bi kulli shay'in alima. Ọlọ́run náà sì jẹ́ ọba tó mọ gbogbo nǹkan lọ́lọ́run mọ̀ kì í ṣe alámọ̀ṣẹ́kù síbi kan ó mọ gbogbo nǹkan ni. Allah. gáàdù tí àfa fi ṣọ́ fi ṣe kọ̀sídà ṣé bá wọn láàrin wọn àtọ́lọ́run ni. Allah. sẹ́yìn mọ̀ pẹ́ ẹni kéèyàn tó ṣe nǹkan á ní tìtorí tó fi ṣe. èyí ò wá lọ́bẹ̀ ṣé tí bàbá lẹ́tẹ̀ ṣe ń wí kàsídà míì tó rèé tí bàbá aṣọ nasuru náà lára nẹ́bì náà ni. sallallahu alayhi wa sallam. ìyẹn ni mo fẹ́ wá kọ́ ẹran eléyìí náà kọ́ ẹran eléyìí. bàbá aṣọ nasuru ni tọ́ a. Taha khayrul wara sayyidi ahmada. Shugaban bangatam karukaba. Masha Allah. Tọ́ a. Taha khayrul wara. Bàbá aṣọ nasuru kabara wọn ni eré anabi Muhammad ìwọ ló dájú ní gbogbo ẹ̀dá tó lọ ń dá. Sayyidi Ahmada ìwọ náà láṣíwájú mi tó jẹ́ Ahmadu. Shugaban bangatamka arkaba. Shugaba ìwọ náà láṣíwájú. Shugaba ìwọ láṣíwájú Shugaba lónìí. Bangatamka arkaba. yóò tí ì rí ẹ̀dá kan tó dàbí ẹ̀dá tirẹ̀ ànábì ní gbogbo ẹ̀dá tó lọ ń dá látàwọn tó ti gba wájú ni àbáwọn tí wọ́n wà ní zamani tiẹ̀ àbáwọn tí wọ́n tó ń bọ̀ lẹ́yìn zamani tiẹ̀. Bangatamka arkaba. Banga irin kaba irin sura taka ban gani ba. Ayakumullah. Wannan shine zancen na gaskiya da malam na kabara ya faɗa. Ayakumullah. Sannan kuma ya ci gaba da ainihin kasida ya ce kai ne mutune amma ni da kai ne kowa. Taha kai ne uba. Taha kai ne uba. Ni marayanka ne ba'uwa ba'uba. Bàbá ṣe Nasiru Kabara. Taha kai ne uba. Ọ̀rọ̀ ni ìrà nẹ́bí kai ne uwa ìwọ ni ìyá mi. Taha kai ne. Tọ́wọ́ pé kò sí ìyá nínú ya Rasulullah. Naam. Àmọ́nu kàsídà eléyìí ti dá khairin wàrà. Naam. Wọ́n ní ìrà nẹ́bí wọ ni ìyá mi. Taha kai ne uba. Ìrà nẹ́bí wọ ni bàbá mi. Ni marayanka ne. Èmi Nasiru máa kẹ́ni ọmọ òrukàn ni mo jẹ́ sí ọ. Ba'uwa ba'uba. Ọmọ òrukàn ni mo jẹ́. Tó dájú pé mi ò ní ìyá mi ò ní bàbá. Ìrà nẹ́bí náà ni mo fi ṣe ìyá mo fi ṣe bàbá. Allah sallallahu alayhi wa sallam. Bàbá ni ìtàkọ́kọ́ ọ̀rá kó pa méjèèjì papọ̀ lélẹ̀. Lọ kí lè fẹ́ sọ nípa eléyìí náà. Ẹ lọ rán ẹ jáde sí. Ẹ tún jáde sí. Allah. Gbogbo ọmọ kéwù tí wọ́n bá fẹ́ fojú àfa rẹ̀ àbí bàbá rẹ̀ gbolẹ̀ tó bá dákẹ́ yóò dákẹ́ kú ni. Allah. Adájọ́ pé kò rọrùn ń bẹ̀. Yasalam yasalam. Gbogbo ìran tiwa gbogbo ìdílé bàbá àgbà ọlọ́run gbọ́ gbogbo ìran lárúurẹ lára bàbá aṣọ Nasiru Kabara. Radiyallahu ta'ala anhu. ẹnìkan wà ní ìṣẹ́nu sùtì báyìí kó a ní òun fẹ́ tọwọ́ bọ ohun tó lọ́hùn ti gbà ọwọ́ náà ọlọ́run ó mì yóò ṣe kẹ́ àbóhùn fẹ́ ganu sí ti tí ó kàn ẹ̀yà máa ń ganu sí nǹkan mi tí ó ṣe ẹnu ga eléyìí wọn bá tí mo fẹ́ mú wá lórí tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni tó sọ ọlọ́run dákun
mọ́ṣẹ́ bá wa tọ́ sọ́nà. àmín. ọlọ́run kó bá wa tọ́ sọ́nà. àmín. ọlọ́run kó bá wa tọ́ sọ́nà. àmín. ọlá nabi wa muhammad. sallallahu alayhi wa sallam. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin. alhamdulillahi.